Táyé Currency ẹ̀yin ni mo wá láti wá address èèyàn burúkú ni ẹni ibi tó ń pọ̀ mọ́ lọ balùwẹ̀ òun ni ẹ kò máa dúpẹ́ pé mo sí nínú yàrá yẹn ká ní pé mi wà láàárọ̀ mo wà nínú yàrá tí Pasuma wà yẹn ṣáà ẹ̀ ní wọbẹ̀ ṣe ẹ̀ ń ṣeré ni ẹ̀ ní wọbẹ̀ tẹ́mi bá wà ní pẹ̀lú tí bá wà nínú yàrá yẹn pẹ̀lú Pasuma ẹ̀ ní wọbẹ̀ because ẹ wá bẹ̀bẹ̀ ẹ wá ṣú ara yín ẹ wá prove point ni gbogbo nǹkan tẹ̀lé ń ṣe yẹn ẹ̀yin náà rántí pé àwọn ọmọ wà lẹ́yìn tó máa gba padà fẹ́yìn náà ẹ máa rí worst ju nǹkan tẹ̀lé Pasuma yẹn lọ èèyàn burúkú ni kò lè ń ṣẹjọ́ yín Pasuma ti wà Pasuma ti gbé Balaji ṣe gbéra wọn ni òun ló yẹ kẹ́ máa disrespect wọn ṣe ń disrespect wọn yẹn àtàwọn tó kó yín wá tó ní kẹ́ máa bẹ̀bẹ̀ àwọn lè gbàrú ẹ̀ wọ́n kó yín bọ̀ kẹ́ máa bẹ̀bẹ̀ ẹ wá ń búlì ẹ̀mẹ́ ẹni ẹlẹ́ni mọ́nu yàrá ṣé nǹkan tí Pasuma wá ṣe nìyẹn ṣé ó ní kẹ́ máa bẹ̀ òun ní Mẹ́kà ni ẹ ṣe lọ sọ́mọ́lé kẹ́ lọ bẹ̀ àbẹ́ ẹ̀mọ̀ náà lè lọ́mọ́lé rádaràdà olè wá ń ṣe ní Saudi tẹ́ bá sọ pé ẹ̀ ń bẹ̀bẹ̀ ẹ̀ ń parí ìjà kílẹ̀ ń parí ta ló ń bá yín jà ṣó bá yín jà ni èèyàn burúkú èèyàn ẹni burúkú tó ń pọ̀ mọ́ ló bá lùwẹ̀ Ọlọ́run yọ yín pé mo sí yàrá yẹn ẹ̀ tí ẹ lè rí ibi wọlé débi tẹ́ gbogbo fídíò gbogbo show of shame tẹ́ ń ṣe nínú yàrá Paso yẹn débi tẹ́ máa rí ṣe because show of shame ní lójú tèmi ẹ wá bẹ̀bẹ̀ èèyàn játijàti èèyàn burúkú òṣì tó bá bí yín dákẹ́ tó padà wá sí yàrá Paso nǹkan tẹ́ prove lánàá yẹn kẹ́ tó wà tún ṣe ẹ fún mi ní time kẹ́ pàdé mi tẹ́ bá máa rí ibi wọnú yàrá Paso kẹ́ pè mí lọ́mọ àlè èèyàn burúkú èèyàn òṣì ẹ̀yin fáǹsì Paso ẹ dáàbò Paso ló ṣé ó ti ẹ̀ bẹ̀bẹ̀ ni ṣó bẹ̀bẹ̀ ni ẹ ti wá sí mi ẹ ti wá lówó fún Paso ó jù yín lọ nígbà tẹ́yìn tí dé kan tẹ́ dé nsìn tẹ́yìn tọrọ tẹ́yìn wá fẹ́ẹ̀mù kiri tẹ́yìn wá abẹ́yẹ máa gùn kè ẹ ṣe máa sọ gbogbo kátìkàtì tẹ́yìn sọ nsìn ẹ ṣe máa sọ ń gbà yẹn nísìn ẹ ti lójú yẹn ti jẹ́yàn lójú yín nìyẹn ẹ fẹ́ máa wọlé ẹ̀yin ẹ tún padà wá àtàwọn tó kó yín wá ẹ tún padà kẹ́ máa ṣe bálabàlà òṣì tẹ́ ṣe nílànà yẹn kẹ́ tó wá ṣe ẹjọ́ yín kọ́ Paso fúnra wọn lọ discharge mi láti jẹta lọ jẹ́ kí n wà pẹ̀lú àwọn tí ó bá ń ṣe bí ẹni máa rí yàrá Paso wọ̀ ìbí àwọn pẹ̀lú Paso èèyàn rí yàrá Paso wọ̀ tẹ́fẹ́ máa bẹ Paso ṣẹ́tì ẹ̀ bẹ́ gan ni ẹ wá búlì wọn mọ́nu bẹ̀ ní nà ẹ bẹ Pasuma nà ẹ wá búlì wọn mọ́nu yàrá bẹ́ẹ̀ ẹ̀ ń búlì wọn ẹ wá sọ pé ẹ̀ ń bẹ̀bẹ̀ ẹ̀ ń lo ó fún wọn ẹ̀ ń ṣe bí kíní ẹ̀ ń ṣe bí ọmọ ẹlẹ́ran ọmọ ní gáréèjì ẹ̀ ń ṣe bí pé kíní tó níbi bẹ̀ ẹ̀ ń gbé fídíò ṣì káàkiri tó dé ní point òṣì tẹ́fẹ́ prove ẹ̀yin Táyé Currency fans club tani àwọn orí fans yín àwọn olóń fans yín Táyé Currency àwọn olóń fans yín ẹ̀yin èèyàn burúkú èèyàn játijàti òṣì èèyàn ọmọ ẹ má jẹ́ kí n máa sọ̀rọ̀ because Ọlọ́run tí bá sọ̀rọ̀ ẹnu mi sí yín èèyàn burúkú ẹ̀yin tún padà wá kátìkàtì òṣì tẹ́ wá ṣe níta ẹ̀yin tún padà wá bánu dẹ̀ ẹ tún wá ṣe kò dẹ̀ ń ṣẹjọ́ yín tí bá ṣàlàyé tó fún yín lọ́rọ̀ sọ tọ́ni kan fi yín lẹ̀ pé Ọlọ́run làwọn wà kìnnìkan ẹ rí pé tẹ́mi bá wà ní yàrá Paso ṣe rí pé ẹ máa rí yàrá Paso wọ̀ ẹ lè rí bẹ́ẹ̀ wọ̀ kàkà bẹ́ẹ̀ mi àtàlájì gan máa wojú ara bẹ̀ kọ́sẹ̀ ní wọ̀ bẹ́ẹ̀ tẹ́mi bá wà mí àtàwọn tó kó yín wá ẹ̀ ní wọ̀ bẹ́ẹ̀ àwọn tó kó yín wá tọ́ni kí n máa bẹ̀bẹ̀ àwọn lè gbàrú ẹ̀ ni. on a normal day kò jẹ́ kí n address nǹkan tó wà nílẹ̀ ìbò I am gonna address it because mo wà ní Mẹ́kà pẹ̀lú Alhaji Wasiu Alabi Pasuma Táyé Currency mẹ́sẹ̀gì mi lọ fún yín ẹ ń ṣe ní àpọ́nlé èèyàn burúkú ni yín ẹ ń ṣe kí ni ẹ ń ṣe ní àpọ́nlé èèyàn burúkú ni yín nǹkan tó dẹ̀ ń dùn mí nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí rubbish tẹ wá ṣe ló tẹ Paso níjẹta àbáànà òun ní pé mo ò sí ń bẹ̀ ká ní pé mi wà mí àtàwọn tó kó yín wá èyí tó bá lè gbàrú ẹ̀ nínú gbogbo àwọn tó kó yín wá kọ́ wá sọ ká ní mo wà ń bẹ̀ ni rubbish tẹ wá ṣe ẹ̀ tiẹ̀ ní wọlé báwo lè fẹ́ wọnú yàrá Paso tẹ́mi bá wà ní yàrá Paso ẹ̀ ní wọlé Paso gan lè bá mi sọ ṣé ẹ̀ wáìnì mi ni ẹ wá wá sí hotel Paso ẹ wá ń sọ ẹ̀ Paso jù yín lọ kí ní kan ló gbà lọ́wọ́ yín nígbà tí ìgbà tẹ́yìn wà nígbà tẹ́yìn lé fèmù káàkiri ẹ mú kókò jù yín lọ gbà díẹ̀ ló fi jù yín lọ kẹ́sì kọ nǹkan tẹ́fẹ́ kọ̀ nígbà yẹn ìsinmi afẹ́ kọ̀ ẹ gbogbo rádàràdà yìí tẹ́ wá ń ṣe ẹgbẹ́ dúró Nàìjíríà ẹ ti wá ka mọ́ Saudi ẹ wá búùlì ẹ̀wọ̀n bẹ́ẹ̀ búùlì nìyí náà kò dẹ́ ń ṣẹjọ́ yín Alhaji ló ń gba rọ́bìṣì fún yín Alhaji Pasuma ló ń gba rọ́bìṣì fún yín because of the normal day Nigeria ti jẹ wá kílẹ̀ tẹ̀jọ́ lọ parí ìjà yín Naija tó yẹ pé Mẹ́kà lẹ wá ka mọ́ ẹ wá tún wá díẹ̀ tí wá ń ṣẹnu yamayama òṣì Ọlọ́run yọ yín pé mo sì ń bẹ̀ káàdì mo wà ń bẹ̀ ni ẹni ẹ̀ bèrè tó bẹ̀ because they were very disrespectful ẹ̀yin àgbàyà burúkú òṣì bẹ́ẹ̀ dèrè gbogbo nǹkan tẹ̀ ń ṣe àwọn ọmọ lẹ́yìn tẹ̀yìn náà gbogbo nǹkan tẹ̀ ń ṣe fún Paso Táyé Currency àwọn ọmọ lẹ́yìn yóò máa ṣe worst fún yín àjọ ni ẹ máa kó gbogbo nǹkan tẹ̀ ń ṣe fún Alhaji Wasiu Pasuma àwọn ọmọ lẹ́yìn ẹ máa kó ẹ̀yin àgbàyà burúkú yìí ẹ̀yin èèyàn burúkú tó ń pọmọ ẹ̀yin ẹni burúkú tó ń pọmọ lọ́ba lùwẹ̀ yìí gbogbo nǹkan tẹ̀ ń ṣe àjọ ni ẹ máa kó ẹ̀yin ẹ wò ilé Ọlọ́run wa ìfẹ́ sọ̀rọ̀ burúkú fún mi mo kàn sọ fún pé tó bá bí yín dà òṣì tẹ́ wá ṣe lérò tẹ́ Paso lánàá yẹn ẹ tún wá kémi wà bẹ́ẹ̀ bá ti bá débi wọlé èmi á wá pẹ̀lú Paso ẹ̀yin Táyé Currency àtàwọn tó kó yín wá ẹ máa wọ hòtẹ́ẹ̀lì Paso pé fẹ́ wá parí ìjà
ìjà kí ni ta ló ń bá yín jà ọmọ kékeré tó sí òkú ẹ̀gbọ́n ní wùwà bí níta gbangba ni ọmọ lẹ́yìn náà ń wo tẹ̀yìn tòun náà ẹ ti wò pé ẹ ti fi pa ẹ ti sọ̀kan tó fẹ́ sọ ẹ máa wá bẹ̀ ẹ wá lójú ara yẹn ti fi pa lójú ara yẹn fẹ́ wá bẹ̀ nìyẹn ẹ̀yin Pasuma fans club ẹ dáàbò Paso ló parí ìjà pẹ̀lú kò parí ìjà pẹ̀lú ẹ̀yin Pasuma fans club ẹ dáàbò ẹ kó fún gidi gan torí pé kò wá bẹ̀bẹ̀ kò wá bẹ̀ Paso ó wá búlì wọn mọ́nú yàrá wọn ni àtàwọn tó kó wá àwọn tó kó yín wọ́n sọ lè gbàrú ẹ̀ ni àwọn tó kó yín wá káyọ̀ wá sáyìn ìdílé bú ṣé wọ́n lè máa mú yín lọ bá wá sáyìn ìdílé ló tẹ̀kẹ̀ lọ bá bẹ́ wá sáyìn ìdílé so kí ló mú yín wá sí yàrá Paso kẹ́ wá máa bẹ Paso fún tẹ́ wá ń búlì ẹ̀ mọ́nú bíbẹ̀ because ẹ ti mọ̀ pé èèyàn ẹ ti mọ̀ pé ọmọ ìyàwó ànábì ní ilé Ọlọ́run ló wà kò ní lè take action òun wo kọ́ tẹ́ ṣe yẹ Ọlọ́run yọ yín pé mo sì ń bẹ̀ Paso fúnra wọn lọ discharge mi àti jẹ́ta ni Paso ti discharge mi mo ti mọ̀ pé máa ṣe gbogbo rubbish tẹ́ wá ṣe lé nìyí lánàá yẹn mo ti mọ̀ pé máa ṣe Paso fúnra yẹn lọ discharge mi kálẹ̀ mi wà ní yàrá Paso ìyẹn á wọ yàrá Paso ẹ̀yìn á wọ ẹ̀yìn àtàwọn tó ń kó yín bọ̀ ẹ̀ máa wọ yàrá Paso báwo lẹ́yìn fẹ́ wọ bẹ̀